Aláròyé máa wí o. Kò yẹ káwọn ìpínlẹ̀ tí wọn kò gbà kí wọ́n máa ta ọtí líle lọ́dọ̀ wọn pín lára owó tíjọba bá rí lórí ẹ̀. Adéwọlé ló sọ bẹ́ẹ̀. Mínísítà fún ètò ìlera tẹ́lẹ̀ tó tún fìgbà kan jẹ́ ọ̀gá àgbà pátápátá fún iléèwé gíga fásitì Ìbàdàn University of Ibadan ọ̀jọ̀gbọ́n Isaac Adéwọlé ti ní kò yẹ káwọn ìpínlẹ̀ kan pàápàá jùlọ àwọn ìpínlẹ̀ lókè ọya tí wọn kò gbà pé kí wọ́n máa ta ọtí líle nípìnlẹ̀ wọn máa pín lára èrè tàbí owó tíjọba àpapọ̀ orílẹ̀-èdè yìí ń rí nídìí okòwò bẹ́ẹ̀ rárá nítorí pé ẹni tí kò bá ṣe nídìí pẹpẹ kò gbọdọ̀ jẹ níbẹ̀ rárá lòwe àwọn àgbà. Ọ̀jọ̀gbọ́n Isaac sọ̀rọ̀ ọ̀hún di mímọ̀ lọ́jọ́ Ẹtì Friday ọjọ́ 21 oṣù karùn-ún ọdún yìí lásìkò tó ń dáhùn ìbéèrè lórí tẹlifíṣàn Channels TV. Ó ní onígbọ̀wọ́ ètò ìṣèjọba gidi ni mí lọ́jọ́kọ́jọ́, mi ò sí nídìí ìwà ìbàjẹ́ tàbí ẹ̀tàn rárá. Ètò ìṣèjọba tó yẹ ká máa ṣe ni èyí tá fún ìpínlẹ̀ kọ̀ọ̀kan láǹfààní láti dàgbà gẹ́gẹ́ bí ipá wọn bá ṣe ká. A kò gbọ́dọ̀ fi ọ̀kan pa ìkejì lára rárá. Ohun àlùmọ́ọ́nì tó wà nípìnlẹ̀ kó wa ló yẹ ká máa lò láti fi ṣètò ìdàgbàsókè fúnra wa. Ó sì yẹ káwọn ìjọba fààyè gba ìjọba ìbílẹ̀ náà láti dúró gẹ́gẹ́ bí ohun tí òfin orílẹ̀-èdè yìí wí. Òdiwọ̀n táwọn ìjọba ìpínlẹ̀ gbọ́dọ̀ fi máa gbowó lọ́wọ́ ìjọba orílẹ̀-èdè yìí gbọ́dọ̀ jẹ́ ipa tí wọ́n kó àti iye owó tí kálukú wọn pa wọlé sápò ìjọba àpapọ̀. Ní tèmi, a gbọ́dọ̀ fojú sùnùkùn wo ọ̀rọ̀ bá a ṣe ń pín owó fáwọn ìpínlẹ̀ kọ̀ọ̀kan lórílẹ̀-èdè yìí ni. Bí òfin ìpínlẹ̀ kan bá sọ pé àwọn oníṣòwò kò gbọ́dọ̀ ta àwọn ọjà kan, fún àpẹẹrẹ àwọn ìpínlẹ̀ kọ̀ọ̀kan lókè ọya lọ́hùn tí wọ́n gbé ẹ̀sìn ṣàríà lérí tí wọ́n sọ pé wọn kò gbọ́dọ̀ ta ọtí líle lọ́dọ̀ wọn, kò yẹ kíjọba orílẹ̀-èdè yìí máa pín nínú owó tàbí èrè tí wọ́n bá rí nídìí okòwò bẹ́ẹ̀ fún wọn rárá, nítorí pé ẹni tí kò bá ṣe nídìí pẹpẹ ni kò gbọ́dọ̀ jẹ nídìí pẹpẹ lòwe àwọn àgbà. Ọ̀pọ̀ lára àwọn ìpínlẹ̀ òkè ọya ni òfin wọn kò fààyè gba pé kí wọ́n máa ta ọtí líle, ṣùgbọ́n tí wọ́n ń pín lára owó tíjọba àpapọ̀ ń rí nídìí okòwò bẹ́ẹ̀. A gbọ́dọ̀ béèrè lọ́wọ́ ìpínlẹ̀ kọ̀ọ̀kan pé kí ni ipa wọn nínú owó tó ń wọlé sápò ìjọba àpapọ̀ lórílẹ̀-èdè yìí. Àwọn ìpínlẹ̀ kan wà tó jẹ́ pé wọn kò lóhun kankan tí wọ́n ń dá sápò ìjọba àpapọ̀. Owó orí epo bẹntiróòlù tíjọba ń pín lóṣooṣù nìkan ni wọ́n ń gbójúlé. Èyí kù díẹ̀ káàtó, ó ń pa àwọn ìpínlẹ̀ míì lára ni, gẹ́gẹ́ bó ṣe wí. Adéwálé Adéoyè ló ṣàkójọ ìròyìn yìí fún iléeṣẹ́ tẹlifíṣàn Aláròyé Online TV. Faith Adébọ́lá ló kà á sétí ìgbọ́ yín.